A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ́nà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ohun ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò gbọ́sọ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. ọ̀rọ̀ ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ báyìí òun náà ni ọ̀rọ̀ alágọ̀ ọ̀já àti àwọn aláhoro pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì tó dádé. àṣé àwọn nǹkan kan lọ lábẹ́lẹ̀ tèmi àtẹ̀yìn ọmọ ẹnu bàbá alágọ̀ ọ̀já gangan ni mo ti fẹ́ kó jáde n ò fẹ́ fẹnu ara mi sọ torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi. ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ ta ọ̀hún gbọ́ mọ́ fà mọ́ sọ́lẹ̀ mọ́ ta ẹnu ọlọ́fà láti gbọ́. so mi ò fẹ́ ká lu àmì fàágùn mi ò sì fẹ́ pẹ́ ń bí mo mọ̀ pé yìí náà ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wá nìyí. You have a lot to do, you have many things to attend to. ẹni tó ti ṣiṣẹ́ látàárọ̀ tó fẹ́ sùn, so I would like to make it brief. n ò fẹ́ lu àmì fàágùn fún rárá. ọ̀rẹ́ mi òpìtàn mò ń bọ̀ lọ́dọ̀ rẹ láìpẹ́ ó lè má jẹ́ lálẹ́ ọ̀rọ̀ bàbá alágọ̀ ọ̀jà ni mo fẹ́ sọ lálẹ́ yìí. so fídíò mẹ́ta náà ló wà lọ́wọ́ mi bàbá alágọ̀ ọ̀jà mẹ́tẹ̀ẹ̀ta n ó pìlẹ̀ ẹ̀lẹ́ ọkọ̀ kan tí mi lè ti mọ̀ tọ́wọ́ mi kọ́kọ́ fẹ́ bá o. Alhaji Abdulgani Ajiboye Busari bàbá alágọ̀ ọ̀jọ́ fàgọ́ọ̀dá arógundádé ìṣẹ̀kọ̀. ẹ jẹ́ àgbọ̀ padà. orúkọ mi ni Alhaji Abdulgani Ajiboye Busari bàbá alágọ̀ ọ̀jọ́ fàgọ́ọ̀dá arógundádé ìṣẹ̀kọ̀. níbi ọ̀lẹ́wọlá díẹ̀ mí náà lọ́lọ́ bá rẹ̀ àṣìṣe àríṣe kọ́lá nítorí ọ̀dọ́ gọ́ọ̀nà ni pé kọ́sà ní ní kúrò lórí oyè yìí. aláàfin lọ rèé bá rẹ àti àlíájì àríṣekọ́lá àbàdàn 5 and 6 làwọn méjèèjì ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ni ká pè wọ́n akóbá ni yàrá wọ́n jọ wà nú àwọn tí wọ́n ń kún Mọ̀dẹ́kẹ́ lọ́wọ́ ń gbà náà láyé ogun Mọ̀dẹ́kẹ́ àti Ifẹ̀. gbogbo nǹkan táláàfin ìgbà náà bá ti ń ṣe àlíájì àríṣekọ́lá làwọn ń sọ̀pọ̀tì wọn. níbi tí bàbá aláàfin ti sọ̀rọ̀ Ilé-Ifẹ̀ tán ti bá Ifẹ̀ jẹ́ tán ti tàbùkù Ifẹ̀ tán ti sọ pé ọ̀pọ̀ ọ̀ràn mi yóò sí ń Ifẹ̀ tán ti sọ pé ogun ti já Ifẹ̀ ogun Mọ̀dẹ́kẹ́ ti kó Ifẹ̀ ìgbàdógóje wọ́n relocate wọ́n lọ sá lọ sókè igbó kínní kan ló wá relocate wọn padà àlíájì àríṣekọ́lá Àlàó ń bẹ lórí ìkàlẹ̀. so ẹni tí ó parọ́ ni ó sọ pé lẹ́rìí òun bẹ lọ́rùn ńlẹ̀ ń gbọ́ yìí from bàbá alágọ̀ ọ̀já. kó sáyé ní kú kò síbi kóòtù tó sọ pé kí n kú bẹ́ẹ̀ torí ńgbà tí a dé ọ̀kan nínú àwọn ọmọ mi jáde sí 250 policemen wọn kó wá tó ti bàn. ọlọ́pàá 250. ṣùgbọ́n gbà wọ́n bí àmọ́ mi pé tọ̀ Alhaji Gani Ajiboye làwọn kò sí ilé mi ò sí ilé lóòótọ́ wọ́n ń pè mí lórí sẹ́ẹ̀tì pé wọ́n ti kó ọlọ́pàá wá 250 àǹtà méjì ìkúsí ọ̀bá nípa ìgbàláwo ní kò. àwọn màmí wà ń bí wọn pé ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wáyé
ìwé dà tí wọ́n fi ní kẹwàá tilẹ̀kùn bíbà wọ́n ní kò sí ìwé ọ̀dà kóòtù dà wọ́n ní kò sí kò rí nǹkan kan fàkálẹ̀ ẹ̀yìn bá ń lọ ọmọ mi wọ́n ń kó ìwé tá a ní títí. ẹ ṣe adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tá a fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé bàbá tó wà lórí oyè ipò Baṣọ̀run lónìí. bọ́ ajímọ̀ ti jẹ́ ń gbọ́ yẹn. àwọn bíi àmọ́ mi pé tọ̀ Alhaji Ganiyu Ajíbóyè làwọn kò sí ilé èmi ò sí ilé lóòótọ́ wọ́n ń pè mí sórí sẹ́ẹ̀tì ni pé wọ́n ti kó ọlọ́pàá wá up to 150. Mr. Olúfúnṣọ́, God bless you. ìtúsí ọ̀bá nípa ni ìgbà làwọn olóko. àmọ́ mi wà ń bí wọn pé ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wáyé ìwé dà tí wọ́n fi ní kẹwàá tilẹ̀kùn bíbà wọ́n ní kò sí ìwé ọ̀dà kóòtù dà wọ́n ní kò sí kò rí nǹkan kan fàkálẹ̀ ẹ̀yìn bá ń lọ ọmọ mi wọ́n ń kó ìwé tá a ní títí tẹ́ di pé gọ́vùnà Kálàfí àjòyè wọn kò dá lónìí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n rán wọn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bá wọn rí i pé ìjà oyè ìrìlẹ̀ yìí ṣùgbọ́n gbogbo gbàtígbà tí ṣẹlẹ̀ yẹn ń ṣẹlẹ̀ ní sọ fáwọn èèyàn ẹ má jà o tá a bá jà ní débi à ń lọ o ṣùgbọ́n tá a bá jà á débi à ń lọ ọ̀tọ̀ ní dùnrùndùnrùn ọ̀tọ̀ ní bínúbínú ọ̀ràn ló ń dùn wá kèsì pinnu ní bí wa ẹ̀tọ́ wa là sì béèrè pé àní àjò yà sí pamọ́ kìí ṣẹ̀tọ́ ọ̀ràn bàbá wa torí ipò ọba alága ọ̀jà ni wọ́n bá bàbá wa torí nígbà náà lọ́hùn tí wọ́n fi ń jẹ baálẹ̀ ẹni tó nílùú rẹ̀ ni wọ́n máa pè ń baálẹ̀ tó nílùú ẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀. ibi táàfin Aláàfin wà ní oko bàbá wa ní tátìbàgbé máa bá ọ̀gá lọ ní oko tí wọ́n fi ń kíjọ ọ̀gbọ́ kẹ̀mbẹ́ kù kẹrin lágbàlá ọ̀gá. now níbi tá a fẹ́ dé ohun ọ̀rọ̀ ńlá kan bẹ́ẹ̀ Ọ̀yọ́ máa ń kira wọn ní ògbìngbàdo ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́ẹ̀kùlé tí wọ́n máa ń pẹ́ lẹ́ẹ̀kùlé ọ̀gbọ́dọ̀ yá jẹ bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ tú dànù àti wọ́n fi ń pọ́nra wọn lé ni ẹlẹ́ẹ̀kùlé ọ̀yá jẹ lásán ó tún bẹ dànù lójú ẹni tó gbìn ni o lójú ẹni tó gbìn gbàdo ọ̀ràn bóyá náà lọ wá padà síkú pẹ́lẹ́ẹ̀kùlé o bóyá náà ni wọ́n tó fi ń pa iná tó fi ń sọ di àṣà àtoríkì dòní bóyá náà lọ padà síkú pẹ́lẹ́ẹ̀kùlé ẹjá gbọ́ síwájú díẹ̀ sí. ìyún ṣòkòtò ẹlẹ́nu kóró fún sálẹ̀ tí ó rí búùbù lókè tí wọ́n pè ní kẹ́gbẹ̀ẹ́ gbogbo ohun tí wọ́n pè ní òkòtò nínú àfi ojúkòtò tí wọ́n gbé sáyẹ̀lù pẹ̀ tí wọ́n fi máa fi ta ọ̀tọ̀ jáde kò sí ní ti jókòtò kan. mi mọ̀ bóyá statement yẹn yé wọ́n máa ń sọ pé láàfin Ọ̀yọ́ òkòtò kan ń bẹ ń bẹ meanwhile ṣe mọ̀ pé tán bá fẹ́ kọ́lé alámọ̀ láyé àtijọ́ ibì kan ló ti wá amọ̀ yẹn nbí tán bá ti wá wa amọ̀ yẹn ibẹ̀ ó jìn kò sí tí wọ́n fi di padà mọ́ àṣà lè fi yẹ̀pẹ̀ dí yẹ̀pẹ̀ iná wá sọ di òkòtò láàfin oríṣiríṣi nǹkan ni o ibi tí wọ́n ń sin Aláàfin sí lónìí ẹ gbọ́ bó ṣe wáyé. ṣé ti yé kò sí inú oko ní ayé Àtìbà ó gbé yan gan ẹlẹ́bùwá wá bí ẹ̀gbẹ́ ẹ̀ wá kì í ẹlẹ́bùwá rí àgbàdo tó gbé òní bàbá ẹ̀gbọ́n mi ẹ̀ mọ̀ tí ẹ sọ gbé yan gan yín bàbá lèmi kí ló gbé ọmọ ọba tó gbé nù ọ̀dẹ̀ tẹ́lẹ́bù lọ́ba ẹ̀ ọbẹ̀ gbogbo yan gan dànù àsìkò orílẹ̀ ní tí wọ́n fún ẹgbẹ́ yín ọgbìn ìgbàdo ọ̀ràn sọmọ ọlọ́mọ ẹlẹ́kùnlé ọ̀gbọ́dọ̀ yájẹ ẹlẹ́kùnlé yájẹ ọbẹ̀ dànù kò sí nǹkan kan tí Àtìbà lè ṣe fún wa n kò rí i pé bàbá ọ̀dọ́ ọmọ dúró mọ́ òun náà má dàní bá wọn bẹ̀. Ṣítù Síta lọ parí ìjà Àtìbà àti Ẹlẹ́bù. now ó ti débì kan tẹ́ bá gbọ́ngbà tí mo sọ wípé Àtìbà múlẹ̀ pẹ̀lú Emir Ìlọrin
àti pàápàá pé Àtìbá forí balẹ̀ fún Emir Ìlọrin ó ṣàdéhùn páwọn Aláàfin ọmọ wí láwàní láti bẹ̀. ẹ̀já wa wò ó Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ empire Àtìbà pẹ̀lú àwọn Ọ̀já wọ́n ní gbólóhùn aṣọ wọn kó lọ sí Ìlọrin lọ́dọ̀ Emir Ìlọrin láti lọ parí. wọ́n fò jáde pòkì bí ìkẹta tán wọ́n máa wá lérí àwọn làwọn lẹ́mpáyà àwọn làwọn nígbà àwọn làwọn làwo. Ìlọrin tó ìlú tó bá ti mú èèyàn lẹ́rú náà ni máa ń jẹ gàba lórí èèyàn. Ìlọrin tó pààràn yírun àbájọ kálàfin Ìṣẹ̀yìn náà fi lọ forí balẹ̀ ńbẹ̀. wọ́n rèé kí ọ̀gá wọn wọ́n rèé kí ẹni tó fìjà gbalẹ̀ wọn wọ́n rèé kí ẹni tó lè ran bàbá wọn kúrò nínú ìlú tó pa odidi ìlú run odidi ibi tẹ́ ń pè ní empire. Because tí èmi bá jẹ́ ọmọ ọkọ Fúlàní will be the last person tí màá tún bá ṣe nínú ìran mi tó bá jẹ́ pé family mi bẹ́ẹ̀ o tí mo wá padà dórípò ọ̀hún Fúlàní will be the last person tí màá associate ara mi pẹ̀lú. Bọ̀ ṣé mọ̀ ọ̀hún Ọ̀yọ́ nǹkan ẹyọ kan lójú orí bẹ́ẹ̀ fún wọn ẹ̀sìn. Àwọn ẹ̀yà míì ti rí ẹ̀sìn tọwọ́ bọ̀ nípa wọn ẹ̀rọ pọ̀lọpọ̀ wọn tí wọ́n sunkún pé Sọ́tànù Sókótó ńlọ gbọ́dọ̀ sọjọ́ táwọn ó bẹ̀rẹ̀ àwẹ̀ káwọn kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ó tó pé kò rí bẹ́ẹ̀ o ẹ̀sìn Islam ti délẹ̀ Yorùbá kó tó dé Sókótó gan. Can you imagine that? ilé ìtàn pè ní tọ́lẹ̀tì Ìlọrin ó ń dẹ̀ jáde ó ń pé ẹni tó bá kéde ìjọ tí àwẹ̀ ó bẹ̀rẹ̀ ìjọ tán bá róṣù ẹni tó bá kéde pé wọ́n róṣù ṣáájú Sọ́tànù Sókótó ó yẹ kí wọ́n pa ni. òpònú kan bá mi sọ̀rọ̀ ní DM ń sọ wípé mi mọ̀ nǹkan kan nípa pé n tí mo ṣe yẹn nípa tọ́lẹ̀tì Sókótó tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ ń gbé òun ti rí pé mi mọ̀ nǹkan kan nípa Islam mi mọ̀ nǹkan kan nípa Islam ṣé ọ̀rọ̀ Islam yẹ kí mọ̀mọ́ bá wọn dá sí I was like ṣé ẹni wà pẹ̀lú ọpọlọ ẹ̀ ṣá ṣé lè lórí pípé èèyàn lẹ́ni tó bá kéde kinní síwájú Sọ́tànù pé kan pa ta ló fi Sọ́tànù sípò yẹn ta ló fi jẹ́ njó lájọ deliberate wípé ókè o nínú ìgbésí ayé wa lẹ́ káàró òjíire o whatever tá bá fẹ́ ṣe tó jẹ mọ́ Islam o Sọ́tànù Sókótó ni ọmọ líìdì Sọ́tànù Sókótó ni ó sọ fún wa pé òun róṣù òun ni ó sọ gbàtà àwẹ̀ ó parí àwa àrùn ọmọ aládé àwa kóra wa sábẹ́ ìsìnrú Fúlàní àwọn Fúlàní tá a láàmọ̀gbà tí wọ́n dé tó jẹ́ pé wọ́n fìjà gbalẹ̀ lókè Ọya ní wọ́n jẹ gàba lókè Ọya wọ́n tó jẹ gàba lé alórí nsàlẹ̀ ń bì ẹ máa bú pírẹsidẹ́ǹtì ẹ ń bá Fúlàní ṣe kò bá Fúlàní ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ pírẹsidẹ́ǹtì tẹ́ ẹ̀ bá Fúlàní ṣe báwo lẹnì kó ṣe lé bàbá mi ń lé màá wá di ẹni tó kọ́lé sílé màá wá di ẹni tó kọ́lé màá lọ kí ẹni tó lé bàbá mi ń lé tọ́pa bàbá mi tó bẹ́rí ẹ̀ sí gbàgede ọba tí wọ́n sìnkú ẹ̀ sí gbàgede tí wọ́n ń tẹ̀ ẹ́ lọ tí wọ́n ń tẹ̀ ẹ́ bọ̀ eléyìí ni màá wá dórí oyè ni màá wá gbabẹ̀ lọ ní ńlọ mọ́ kí ẹ sì lọ́mọ Oòduà ní ilé Oòduà ń jó yín lẹ́sẹ̀ ẹ̀ lé wálé Oòduà ẹ wá kọ́lé Oòduà tí sínú pálásì kẹ́ ẹ mọ́ bá wá sílé Oòduà tó jójúlówó ẹ̀ ń tanra yẹ̀rù pẹ́ ń tàn yàn gbogbo ọgbọ́n ètè tẹ́ ẹ lè lò pátápátá láti jágbọ́n yín ní tí ó fi di lọ́jọ́ iwájú tẹ́ mọ̀ sọ wípé bẹ́ẹ̀ gangan nílé Oòduà àti já náà la fi ń sọ fáwọn ọmọdọ́mọ wa tí ọmọ wo gbogbo ilé wípé ilé Oòduà tán láwọn kọ́ sọ̀yọ́ o fẹ́ẹ̀kì ni o because Odùduwà ò gbé bẹ́ẹ̀ Odùduwà ò tẹ́bẹ̀ rí Odùduwà ò mọ̀yọ́ rí ẹ̀ńtọ́ tẹ Ọ̀yọ́ lọ́mọ Odùduwà rí lọ́mọ bí tán pé ilẹ̀ Oòduà rí so kò ní kankan ṣẹjá gbọ́rọ̀ bàbá yìí síwájú dáre. Nílọrin ní a kú ọ̀rọ̀ lọ nígbà náà lọ. ẹ máa gbọ́. àsìkò orílẹ̀ ní ti ń fún ẹgbẹ́ yín ọgbìn ìgbàdo ọ̀ràn sọmọ ọlọ́mọ ẹlẹ́kùnlé ọ̀gbọ́dọ̀ yá jẹ
ẹlẹ́kùnlé ìyájọ́ ọbẹ̀ dànù kò sí nǹkan kan tí Àtìbá lè ṣe fún wa nígbà òní pé bàbá ọ̀dọ́ ọmọ dúró mọ́ òun náà má dà ní bá wọn bẹ̀. Ṣítù sísítà lọ parí ìjà Àtìbá àti Ẹlẹ́bù. Ṣítà àbúrò Abdulsalami ní akú ọ̀rọ̀ lọ. àwọn ọmọ Alimi nígbà náà lọ àwọn Alimi kó tó di pé ń bá wa lò. ló parí ìjà. ìgbà tó wá kú ni àwọn bàbá wa sọ pé wọn ò gbọ́dọ̀ sìnkú rẹ̀ gbòòrò sọ̀rọ̀ àjòjì ni. wọ́n á gbé lọ bìkan ní Àkúnlẹ̀ mú igi bàrà tí bàbá wa gbé máa lọ gẹ́gàn fáwọn kìnìún àwọn ẹran ńláńlá. ẹ wọ́n gbọ́. ibi igi ni wọ́n gbé lọ tí wọ́n wá gbé lọ sùn sí ní wọ́n pè ní bàrà igi bàrà. now ẹ rí i pé tí wọ́n bá fẹ́ sin Aláàfin wọn á ní wọ́n lọ sí bàrà. kí ni ìtumọ̀ bàrà? kí là ń pè ní bàrà? igi bàrà. Now ibi tí igi ọ̀hún wà ni wọ́n ní kí wọ́n rè sin Àtìbà sí bí àjòjì ní ẹ gbọ́dọ̀ sin sí gbòòrò. àjòjì ní ẹ gbọ́dọ̀ sin sí gbòòrò. bàràbàrà ẹ̀gúsí ni ẹ̀gúsí wọ́n ń pè ń bàrà. so ṣe mọ̀ wípé n tá ń pè lẹ́gúsí máa ń sokùn ó sì máa ń dàbí agbè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gíńsogbá náà dàbí agbè ńlá fi pé ìtàkùn tó sogbá ló so agbè ló so légédé. so now wọ́n wá ní kán rè sí sẹ́yìn odi ìlú nú gbóǹlé adẹ́tẹ̀ yìí sọmọ ńlẹ̀ yìí ẹ̀ lè sin ilẹ̀ yìí ẹ̀ lè sin inú ìlú yìí ẹgbẹ́rin jìnnà sí gbóréré níbi tí wọ́n sin Àtìbà sí ni wọ́n wá pè ní igi yẹn lọ́jẹ́ kán mọ́ pé bẹ̀ ń bàrà. àwọn Ọ̀yọ́ wá ń ṣe é níṣe bí ẹni pé àwọn fún un lórúkọ kan tó special ńlọ́jẹ́ kọ́ jẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé ìtàn ọba nǹkan jẹ́ ìtàn tó nǹkan ṣe ni. gbogbo irọ́ tí wọ́n pa ìhàlẹ̀ tán ha kàrámọ̀ tí wọ́n ka gbogbo ẹ̀ náà la padà ń tú jáde yìí. ẹ̀já gbọ́ wájú díẹ̀ sí. ara ní igi bàrà ní wàá sọ di bàrà bẹ́ẹ̀ wọ́n gbogbo àwọn Aláàfin lọ igi ńlá lọ́wọ́ à ń bẹ́ẹ̀ ń gbà hàn bàbá wa ń pè ní àpapọ̀ kò sí gbòòrò olùtọ́gbẹ́ táwọn ẹranko ńláńlá wà máa mu ní ń pè ní Àkúnlẹ̀ mu ojú odò yẹn sì wà ń bẹ́ẹ̀ dì sí ọ wà ń bẹ́ẹ̀ ó ṣe wá rí lọ́hùn àwọn aláhoro mẹ́ẹ́. odò Àkúnlẹ̀ mu kí nìdí tí wọ́n fi ń pè ní Àkúnlẹ̀ mu ṣé kí n fi ṣé kí n rẹ́yìn tí ó sáré dáhùn kí n fún ní ẹ̀bùn èèyàn gbọ́dọ̀ mọ́ mú èèyàn gbọ́dọ̀ mọ́ mọ́ náà ó. àwọn omi kan ń bẹ láyé àtijọ́ tó yẹ pé tá a bá fẹ́ mú a máa kúnlẹ̀ a wà fọwọ́ bù ú báyìí náà fi ń pè ní Àkúnlẹ̀ mu lọ́yọ̀ọ́. nke àwọn aláhoro bó làwọn aláhoro ṣe jẹ́ ìdí tó fi yẹ kí wọ́n dádé tínú fi ń bí Ọ̀yọ́ ẹ rí i pé mo sọ ń jò ní mo ní àwọn tí wọ́n ń pè láláhoro kì í ṣe pé wọ́n tẹ̀lé Àtìbà débẹ̀ àwọn náà wá síbẹ̀ láàyè ọ̀tọ̀ fúnra lára wọn bóyá ogun lé wọn bóyá nǹkan kan ló lé wọn bí wọ́n ti ń bọ̀ ni wọ́n fi dé ọ̀já náà fi dúró ẹ gbọ́ báwọn aláhoro ṣe dé. mọ́kànlá ló wà. aláhoro mọ́kànlá. ọjà kúlù ẹ tí wọ́n sì wà bẹ́ẹ̀ dì sí tí wọ́n bẹ̀ tí wọ́n padà wọ́n ní ahoro wọn títí èdè sí ahoro ẹnìkan kan wọn ò tú nínú wọn ní elépèsèkè alákèétàn olójóǹgbò ẹlẹ́sìn ẹlẹ̀. akéètàn yìí Àtìbá kọ́kọ́ dúró ń bẹ̀ o ńgbà tí ń bọ̀ ní ọ̀já. àgùọ
onídòdẹ alápá ajágá bí kíní wọn sì rí lọ́nu ọmọkànlá ni ọmọkànlá sì méjì sí i a sì fún kálukú wọn ládùúgbò kọ̀ọ̀kan lọ́yọ̀ọ́ yìí nílùú àgọ́ ọ̀já yìí a fún kálukú wọn ládùúgbò kọ̀ọ̀kan aláàfin òkú wọn lógun wá lù yìí o rárá òkú àwọn ológun wá ìlú kálukú bàbá wọn ti tẹ̀ tó ti dáhùn wọn sì wá bẹ̀ tẹ̀ dùn ní wọn ò sì ta wá lẹ́nu tẹ̀ dùn ní lẹ́yìn èyí àwa bá Ìṣẹ́yìn a bá wọn pààlà lólóògùn a bá Oníkòyí pààlà ọba Oníkòyí a bá pààlà a sì b'Ógbómọ̀ṣọ́ pààlà lódù ọba Aláàfin náà lójú wọn gbàdé Pẹ́bà kọ́lá gbéjọ pààlà. now ẹ rí i pé mo sọ lánàá àbíjẹta àná náà ni tí mo ní God bless you big mummy mi ò ní wáyé tì mà tí mo ní Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ claim pa àwọn ní Ọ̀já tí mo fi ń ṣàlàyé pé distance yẹn pọ̀ síra wọn pé ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ok God bless you sir wọ́n lánàá ni wípé Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ claim Ọ̀já ní yàyà distance yẹn pé ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ kálukú náà ni wọ́n máa rọ ọmọbì kan pé wọ́n lè pélé àwọn ló débẹ̀ ẹgbọ́n gbà tí mo ṣàlàyé bẹ́ẹ̀ lánàá now wọ́n bá Ògbómọ̀ṣọ́ pààlà ni odò ọba ni àlà wọn ti máa bẹ̀rẹ̀ because ẹ bá wo dáadáa láyé àtijọ́ odò la fi sààlà bí ìlú kan bá ti dódò wọ́n sọ pé kọ́ mọ̀ mú kọjá odò ìlú mi ó mú dé bí láti bí ó mú dódò ìlú bẹ̀ ó mú dé dódò láti bẹ̀ yẹn bọ́n ṣe b'Ógbómọ̀ṣọ́ pààlà nìyẹn wọ́n lálàáfin yìí ńlọ jẹ́ kí wọ́n mú dé Pẹ́bàdà tíìs láti súnmọ́ Ọ̀yọ́ díẹ̀ sí i pálàfin lọ́fà á. wọ́n sọ fún Ògbómọ̀ṣọ́ àwọn wà sókè odò tọ̀hún àwa wà sí òkè odò sí ọ̀nà lẹ́ni níta gbẹjọ pààlà a sì bá láwẹ́ pààlà abálákímọ̀rin pààlà abákíbí òlọ́ra pààlà abólójó gbòdú pààlà. ńgbà tí wọ́n bá láwẹ́ pààlà Mr. Tunde Okoli God bless you baba ńgbà tí wọ́n bá aláwẹ́ pààlà tí wọ́n bá lákímọ̀rin pààlà tí wọ́n bá Ìlọ́ra pààlà ń bo wá nílẹ̀ Aláàfin ń bẹ̀ hun where is ilẹ̀ Aláàfin because lókè ń bí tá a bá lọ Ògbómọ̀ṣọ́ wọ́n bá Ògbómọ̀ṣọ́ pààlà àbí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ọ̀tún wọ́n bá Aláwẹ́ pààlà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ wọ́n bá ń bí báyìí wọ́n bá Lákímọ̀rin pààlà lẹ́gbẹ̀ẹ́ ń bí wọ́n bá Ìlọ́ra pààlà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn wọ́n bá Ìṣẹ́yìn pààlà ń bo wá nílé Ọ̀yọ́ níbẹ̀ ìdáhùn yẹn fún àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n sọ wípé pọ́ṣàn kékeré níbi tán pè ní Ọ̀já pé Aláàfin ló nílẹ̀ rẹ̀ ẹni tí ò nílẹ̀ ò kì í nílẹ̀ ẹni ó ṣàtìpó ń bì kan kì í nílẹ̀ àfìjàgbalẹ̀ wọn máa ń perú wọn but unfortunately ayé ò tí ì jìnnà títí tó ti ṣẹlẹ̀ so ìtàn yẹn sì fresh unlike ìtàn 13th century 14th century 15th century 12th century 11th century tá a lè sọ pàtó tó jẹ́ pé tí wọ́n rọ́lẹ̀ fún wa là ń rọ́ ọ̀rọ̀ 19th century ó súnmọ́ wa ń bí ìsan oòrùn so àkọsílẹ̀ ti wà láti gbogbo gbà yẹn before gbogbo gbà yẹn àkọsílẹ̀ ti wà kò sábà sí tó nù and from generation to generation lọ́jà ni wọ́n ń sọ̀tàn ìran wọn fúnra wọn bàbá yìí sáǹdì gan first day tí mo kọ́ bá wọn sọ̀rọ̀ mo mọ̀ pé bàbá yìí sáǹdì gan wọ́n láwọn nìkan làwọn pọ̀ṣù ẹjọ́ gbọ́n ṣe pa kí lorúkọ ẹ̀ àmúdọ́ ọlọ́run ò ṣe bí àṣìpa tó last tán fi láwọn ò dá ṣípa mọ́ bàbá yìí wà ń bẹ̀ ńgbà tí wọ́n pa ṣípa ẹ mọ̀ gbọ́dọ̀ síwájú àṣírí ń bẹ́ẹ̀ fẹ́fẹ́ nu mi sọ. ẹ dàpọ̀ bá wa tó di pé ẹ máa sọ síwájú ẹ dàpọ̀ ìbáṣepọ̀ ló wà láàrin Alágọ̀ Ọ̀já àti Odò Ìgbòdú tá a tiẹ̀ làgbàtà rẹ̀ gan. pẹ̀lú bó ṣe rí ìyá wa ni Ọ̀já ni jíṣẹ́ ìjọ́jà ni pé ìlú Ògùn ní ìlú Àgọ́ Ọ̀já yìí káwọn èèyàn máa wá àwọn oúnjẹ yìí ní gbàgbé ọkọ̀ ìlú tí wọ́n máa wá
síbẹ̀ wàá jùlọ ogun lọ́dọ̀ bàbá aláwa torí jagunjagun lọ̀dá àgbẹ̀ sì tún. ok ó kù kan n gbọ́dọ̀ mọ́ play ẹ. ọlọ́run ṣe bàbá yẹn ló ní làákàrí púpọ̀. ok now ta ni wọ́n ń sọ nípa rẹ̀ nínú àwọn Ọ̀yọ́mèsì ọ̀rọ̀ kan náà ń bẹ tó yẹ kí n lò nínú àwọn Ọ̀yọ́mèsì wọ́n máa ń sọ pé Baṣọ̀run làgbà bàbá Alágọ̀ Ọ̀jà sọ wípé Baṣọ̀run ti pé àwọn láìmọye gbà Baṣọ̀run ò sí wọ́n ń bi kò sí wọ́n ń jàǹbá àtúnṣe ni Baṣọ̀run ń wá ẹ jẹ́ kí bàbá Alágọ̀ Ọ̀jà fúnra lára wọn kí wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ìgbà náà lẹ́tọ̀ọ́ wa máa ń tọ́ ṣẹlẹ̀. ẹ ṣe adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tá a fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé bàbá tó wà lórí ipò Baṣọ̀run lónìí Ọlọ́run ṣe bàbá yẹn lórí làákàyè. okay I should put my account. ó ṣe ló làákàyè ó ṣe lẹ́ni tí máa wo sàpọ̀ ọjọ́ iwájú tẹ̀yìn ilé ìbò máa ń pè ní philosopher ẹni tó bá lè wòye ọjọ́ iwájú oníkàwọn èèyàn lọ wá kí ni. philosopher bírú wa. ó sì ní kí wọ́n gba fóònù nọ́mbà mi bọ̀ fóònù fẹ́ máa pè mí ó sì fún wọn. Mr. Adetoye, God bless you sir. 08234766128 ó sì fi ń pè wọ́n máa ń sọ fún mi wípé èmi ń kọ́ kí n jájọ jókòó àlòkù díẹ̀ kí n jájọ jókòó àlòkù díẹ̀ ó pè mí bí ìgbà keje màá sọ fún mi èmi yóò lè jọ jókòó tó o bá fẹ́ kájọ jókòó lọ́dọ̀ bàbá tí wọ́n ń pè ní IDS Ajíbọ́lá Àfọ̀njá kó o sì lọ́dọ̀ chief imam Ọ̀yọ́ táwọn bá ti pè ní àdáwọn lò bàbá yẹn sì ṣe bẹ́ẹ̀ ọlọ́dọ̀ Ajíbọ́lá Àfọ̀njá wọ́n sì pè mí gbòde bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá pè mí máa dá yín ó sì lọ́dọ̀ chief imam ọwọ́ ránṣẹ́ pé chief imam ń gbọ́ padà délé chief imam sì rányán àwọn ìmáàmù méjì wá sọ́dọ̀ mi bíbá yìí nínú wọn ni lèmọ́mù ilé òkú lèmọ́mù ilé àyàn lèmọ́mù ilé dáúdù bíi náà lèmọ́mù ilé ẹ̀kẹrin lèmọ́mù ní ẹlẹ́yẹlé òṣèré wọn wá sí bíbá yìí ṣàn wá bá mi àti ilé ajẹ́ àti lèmọ́mù ilé ajẹ́ òṣèré wọn wá sí bíbá yìí náà dàmú tí ẹ̀kọ́ lè mìíràn kí làwọn adúmọ̀ ọlọ́mọ mọ̀jà ló ṣe ẹ̀ka ní ọ̀jẹ̀ fún àwọn èèyàn kanrin lọ́wọ́ nílé mọ́mù lọ́rùn àwọn sí mi bí bá sọ lọ́rùn ní mọ́mù sí mi máa fẹ́ rí mi ni mo ti gbọ́ ilé sọ fún lè mọ́mù tó sẹ́ńbà fún mi máa dá wọn lọ. nígbà lálẹ́ náà wọ́n lọ bí aago 9 lọ́dọ̀ lè mọ́mù lọ fún lábọ̀ padà ní olè mọ́mù dùn nígbà ilé ìmọ̀tọ́ kálùbà àtúkò náà ti délé ẹ̀jẹ̀sì wá pè mí láti bẹ̀ pé tọ̀ bàbá wa o chief imam ti wà lọ́dún báyìí nítorí màá fún àwọn ní ààyè pé ká fi jọ ríra nítorí bá di lọ́la mo sì dárò ọjọ́ kejì mo lọ sílẹ̀ ẹ̀jẹ̀sì àtìgbà chief imam àtàwọn ìmáàmù tí wọ́n ti pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn kárùn náà wá bẹ́ẹ̀ àmọdé bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fún mi wàásù pé ọmọ onílù ò ní fẹ́ kí ìlú yọ bàjẹ́ èmi kì í dàkún kí méje kí ìlú yọ bàjẹ́ kí n jẹ́ ká bẹ̀rẹ̀ àtúnṣe lórí ẹ̀ mo ní ẹni táwa ń bájà ti kú ẹ lè gbọ́ pé agbó Ọ̀yọ́mèsì kan a lè gbọ́ pé agbó àwọn olówó kan ẹ lè gbọ́ pé agbọ́tọ̀kù lùlù kan torí pé tọ́ka bàbá wa làwọn afẹ́ ṣùgbọ́n pé Ọlọ́run ti pa eléyìí náà padà. Can you imagine? wọ́n ní bàbá Baṣọ̀run wọ́n pe àwọn pé káwọn wọ́nà àbáyọ káwọn parí aáwọ̀ tí ń bẹ láàrin Ọ̀jà àti Àgọ́ Ọ̀jà àti Ọ̀yọ́ àwọn wá láwọn ò lè rí bàbá Baṣọ̀run nìkan àwọn ò lè dá Baṣọ̀run rí àfi táwọn bá rí bàbá tí wọ́n dárúkọ yẹn àti Mr. Emmanuel Ọjọ́lọ́lá, God bless you sir, àti bàbá chief imam
àbí bàbá ìmáàmù pé ìgbà yẹn làwọn ò tó àtẹ́ǹdì sí wọn ìgbà táwọn débẹ̀ wọn ló nílùú òun fẹ́ ó tú kí ni tá a ṣe tọrọ yóò fi yanjú wọn wá jẹ́ kó yé wọn wípé àwọn ọ̀bẹ nìkan kan jà bẹ́ẹ̀ làwọn ọ̀bẹ nìkan kan ní gbólóhùn asọ̀ wọn pé tí n bá ti dórí ètò báyìí ara máa ń kan àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n bá ti wà online ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní sọ̀rọ̀ ni wọ́n mọ̀ wípé èpè tó rìn òwò làwọn máa gbọ́ ni ò ní jẹ́ kán sọ̀rọ̀ ṣùgbọ́n nú ń bí wọn ara ń kan wọ́n gbogbo tí wọ́n post ni mò ń rí ikú tí ọkàn pajá nífa wọn mú ẹkùn tí wọ́n ní kọ́ lọ mú wá láàyè kọ́ wá ìbọrí gbogbo ràkàtì àtàn ṣe wàhálà tán ń fà tán sẹ́ndì threatening nìkan threatening mi lálẹ́ yìí mo ya block ẹ̀ mo tún rìpọ́ọ̀tù kìíní ẹ̀ tó ń threaten mi ó ti kọ́kọ́ pè mí I was like kí lẹ́ni ń pè mí fún mo wá send message sí pé what's the reason for this call ló bá ní why can't you pick you coward I was like coward lórí kíni ṣé mi àti ẹjọ́ ṣé mò ń bá àyàn jà ní ká tó sọ pé mo sá lọ fún jà èwo ni coward bẹ̀ ẹ̀yin ni coward because tẹ́ ẹ̀ bá ń ṣe coward ni ìtàn là ń sọ eléyìí tí à ń sọ nísìnyí ìtàn ni n tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nu wa tẹ́lẹ̀ ní bàbá yìí ń tàn mọ́lẹ̀ sí bójú àlejò tóbi jù bẹ́ẹ̀ lọ kò lè ríran ju onílé lọ kò lè ríran tó nílé so kò sẹ́ni tí mọ̀nà gbàjọ́ lọ́gbà lọ kò sẹ́ni tí mọ̀ lù tú bí onílùú so gbogbo nǹkan yìí yóò wà on rẹ́kọ́ọ̀dù ni n tá n sáwà ń ṣe ń tiwa nu yóò wà on rẹ́kọ́ọ̀dù so that àwọn rọ́tẹ̀yìn tí ń pa sẹ́yìn yóò lè máa kanta ẹ̀ reason tèmi fi ń ṣe nìyẹn because mo gbọ́ngbà tọ́rẹ̀ mi Ajàmbàdàn sọ̀rọ̀ pé àwọn kan sáà ń fẹ́ kí Ọ̀yọ́ wó kọ́yọ̀ wó I was like ta ló fẹ́ kọ́yọ̀ wó tọ́yọ̀ bá wó kí la fẹ́ fi wíwọ́ ẹ̀ ṣe blọọkù ẹ̀ ní ọkàn mi ni àbí kí ni mo fẹ́ mú bẹ̀ tó bá wó n tá n sọ fún yín ni pé kẹ́ ẹ change style ayé ti kúrò láyé empire bẹ́ẹ̀ bá sì fẹ́ sunkún empire ẹ sún lẹ́gbẹ́ kan ẹ mọ̀mọ́ sọ pé yín ni olórí aládé tàbẹ́yìn lẹ ju àwọn tó kù lọ tàbí gbogbo ọba lọ́gbọ́dọ̀ tẹríba fún yín torí bẹ́ẹ̀ ti tọ̀yọ́ wá torí pálàfin ti jọba a gbọ́dọ̀ sùn mọ́ nílé wa ó ti di pọ́ Ọ̀yọ́ ló nílé Ọ̀yọ́ ló lóko Ọ̀yọ́ ló ní gbọ́ Ọ̀yọ́ ló làwọ̀ Ọ̀yọ́ ló ní gbọ́ Ọ̀yọ́ ló ní ju Ọ̀yọ́ lọ́lọ́bẹ Ọ̀yọ́ ló l'Amẹ́ríkà Ọ̀yọ́ ló ní London Ọ̀yọ́ ló ní gbogbo lẹ̀ so n táwa ń sọ fún pé kẹ́ correct nìyẹn bẹ́ẹ̀ bá ti correct ẹ̀ kò sóògùn mọ́kànsán tẹ̀mọ́ bí orin eléré làlàáfíà bá jọba ní kálukú bá ń ṣe tiẹ̀ ní mẹ́lọmẹ́lọ ànìgé gbogbo rádáadáa tẹ̀sí lórí social media wọn ẹ stop ẹ̀ làwa náà bá stop tọ̀dọ̀ wa àwọn ò tiẹ̀ ṣe rádáadáa ẹ̀yin lẹ́ ń ṣe rádáadáa tẹ̀yìn ṣe ló ń prompt wa táwa fi wá ń sọ̀tàn so kẹ́ ẹ take it easy no now ṣé tọ̀yọ́ bá ṣubú kí ni tó fẹ́ jẹ́ dùnú wa ń bẹ̀ kò sí ẹ̀yin la kéèrè igi yóò bèèlà ẹjá gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Alágọ̀ Ọjà jàre èmi ti yọ tí mo fẹ́ yọ ọ̀rẹ́dì o. mo ní kàkiri káàdì jàmọ́lì yìí o bàṣẹ à ń bẹ̀rẹ̀. wọ́n ní ẹni táwọn ń bá jà ó ti kú ńgbà tó dẹ̀ ti kú àwọn ti bìlí pé ó ti balance equation pé ẹ̀ ń tọ́pa bàbá àwọn ńlá wọn bá jà ńgbà tẹ́ ń tọ́pa bàbá àwọn náà sì ti kú ta ló wá pa bàbá àwọn èmi ò mọ̀ o bọ́yá yìí náà mọ̀ o mi ò mọ̀ o ṣùgbọ́n wọ́n lẹ́ni tó pa bàbá àwọn ti kú ńgbà tó ti kú bẹ́ẹ̀ yẹn nísìn àwọn ọ̀bẹ nìkan kan jà lọ́yọ̀ mọ́ níta àwọn sàǹfẹ́ nípa àwọn fẹ́ dádé wọ́n sì ti dé báyìí wọ́n ti dé báyìí kọ́lọ̀ ń jẹ́ kó pẹ́ lórí wọn ni lágbára Ọlọ́run wọ́n tẹ̀lé ọ̀hún pẹ́. láàrin ara wa a ti ṣe ìpàdé ìbí ìgbà márùn ẹlẹ́ẹ̀kẹta tá a máa ṣe ní ẹrẹ́nsẹ́ tó bá sọ torí ọmọ kan sọ fún pé Alágọ̀ Ọjà wà ní o chief imam náà ó ṣe kó wọ́n máa bọ̀ pọ́n ní mọ́tì wá àwọn ó pè wọ́n sì fa níjọ́ kejì ó sì tó náà wá àwa náà sì lọ. èmi ò bí bá sọ ti jẹ́ pé ìmọ̀ rí ìrírí olóòrè mi náà rí kò sì ní mi náà rí ọtí ilé ọjọ́ tá a pàdé tí ó sọ pé ha. Can you imagine tí bàbá yìí fi wà lọ́yọ̀ọ́ tán fi dàgbà tó báyìí wọn mọ Basọ̀run rí Basọ̀run náà ò rí wọn rí. kẹ́nìkan wá sọ pé ẹnìkan wà lẹ́yìn ìṣubú ẹnìkan kálukú ń bá tiẹ̀ lọ bẹ́yìn ọba ṣe nǹkan tẹ́ ẹ̀ bá kọjá ààyè kò sí ní táwa yọ sọ ọ̀tọ̀ ní nǹkan tá a bá máa sọ nísìn ẹ̀ lè stop láti máa ṣe program everyday mo ṣe program mi tẹ́lẹ̀ some people wà like Àkàndá ó yẹ kó o ti tú ìkànnà lẹ́yìn Ọ̀yọ́ ìkànnà wo mo fi sẹ́yìn wọn tá n fi ìkànnà sẹ́yìn wọn
àwọn nìkan tù kan lẹ́yìn ara wọn àwọn náà ń rojọ́ kọ́tà dọ̀tí lórí social media tí ẹ bá rí nǹkan kọ nípa òní lónìí kò sí máa ka ní gbogbo oríṣiríṣi nǹkan náà ń kọ gbogbo ibi tọ́ ní ti gbogbo ẹ̀ la máa bá wọn tú jáde gbogbo ẹ̀ mi wà ní dáín lóhùn kí n má dáín lóhùn kí n kán yín ń dáín lóhùn gbogbo ẹ̀ ní fún yín lésì àti bàbá yín tí ń bá yín sọ̀tàn pé Àtìbá kọ́lé sí Ilé Ifẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́. ọmọ pé ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ báyìí àti lọ́rọ̀ ń bẹ́lẹ̀ gbọ́ngbẹ́ ẹni àbáṣọ ti kú ilé ìsìn àwa ti forget. ẹni tá a bá bá sọ ti kú. wọ́n á lọ́la èmi àti bá sọ ká lọ sípàdé ká sì wá bàbá ká sì lọ́jọ́ sípàdé lọ́lọ́ ilé ẹ̀ àjọ sọ̀rọ̀ nítorí a sì padà lọ fún àwọn ìlú lábọ̀ ó sì lọ́dà. Mr. Kini Mr. Alabisola ẹ ṣọ́ra yín o please who paying their father èmi ò mọ̀ o okay sọ ẹ ṣọ́ra yín o èmi wá ní ẹnu mi lẹ́ti gbọ́ pé ìyá baálẹ̀ lálùbáríkà ìyá change ìyá baálẹ̀ láàjẹ́ ìrọ̀ o ẹ wà gbọ́ yẹn lẹ́nu mi lálùbáríkà ẹ̀yin náà máa túmọ̀ ẹ̀sọ́kàn ara yín ta ló pa bàbá wọn. lálẹ́ ọ̀dọ̀ pàdé òun lọ́kẹ̀rin ni mo tó lọ ọ̀dọ̀ bá sọ mi pẹ̀lú àwọn èèyàn dájọ́ sọ̀rọ̀ wọ́pọ̀. ẹ tó pè mí ẹ má ti pè mí o ẹ jọ̀ọ́ o. sí ogun mọ́kànṣọ́ tẹ̀ máa wò àti ìdàgbàgbà ẹ̀. Báṣọ wá lóun fẹ́ wá sọ́dọ̀ mi náà ní máa ní kó mú sùúrù pé máa fún ní déètì ọjọ́ tí ó wà. Bàtí mo wá bá mọ olóyè mi àjọ fikùn lóko àwọn ìdílé wa kíní kejì kẹta àjọ fikùn lóko lórí níta bá fún pàdé lọ́hùn pé ṣé ká mọ̀ bá pàdé mi lọ àbí á mọ̀ bá lọ mọ́ wọ́n sì ní àá fún mi gbọ́ àdìpé ká mọ̀ bá lọ ìpàdé àlàáfíà ni. Ẹ̀yin bá mo wá pè àwọn ìlú mi náà tó jẹ́ ìlú àgọ́ ọ̀já ẹ̀ bọ́bá náà sì pàdé mo fún wọn lábọ̀ tá a sí náà sì lọ́dún láwọn ọ̀dà kágbádà fi àlàyé. Gbàlà wa ṣẹ̀ṣẹ̀ fún Báṣọ ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án tá a lò parí ọjọ́ kẹwàá jẹjọ sátọ̀dé abẹ́rẹ́ làmísì jẹ àṣàfùmọ́ lọ́gbọ̀n. Lágbára lọ́dọ̀ àwọn bọ́lá àgbo méjìlá àwọn náà tí a sọ fún gbogbo àwọn èèyàn wa wọ́n ti kó lùjáde kó gbogbo ẹ̀ jáde làwa náà pàdé ẹ̀ lábúlé bẹ́ẹ̀ àti bẹ̀rẹ̀ àtúndọ̀ tó wáyé làwa fi ti tó sí àtàtì bàbá síbẹ̀ àtà síbẹ̀ àwọn èèyàn tó lọ rẹ̀dẹ̀dẹ̀ ń ta. Àná ni bàbá tó sọ fún mi pé irú èèyàn tó rí yìí bẹ́ẹ̀ bá tún lọ mọ́kà lóko. Now ẹ má jẹun ẹ ti ń pè mí ẹjọ́ ẹ torí ẹ lọ́run mo fọlọ́ǹbẹ̀ yẹn wọ́n ti pè mí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ tá a fẹ́ sọ tán. Bàbá ní n tí wọ́n ń sọ ní kúkúrú èdè ni pé ìpàdé àlàáfíà tí àwọn Báṣọ̀run Ọ̀yọ́ pè kẹ́ lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n jẹ́ olùfẹ́ àlàáfíà wọn ò fẹ́ wàhálà wọn ò fẹ́ jàngbọ̀n wọ́n fẹ́ àlàáfíà. Ok now nbi tẹ́mi ń lọ tí mo fẹ́ mú jáde ń bẹ̀ àkọ́kọ́ ògbìngbàdo ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ tú dànù kò rí bẹ́ẹ̀ o ẹlẹ́kùlé yájẹ ó tún tú dànù wọn ò dẹ̀ ṣe nǹkan kan torí pé lójú ẹsẹ̀ ń bẹ̀ ló yẹ kí Àtìbá ó ti bínú kó ti falẹ̀ ya kó ti pa Ẹlẹ́bú no pé wọ́n ẹ̀sẹ̀ tan Ẹlẹ́bú lọ síbì kan lọ rèé yánkè yẹn eléyìí kì í ṣe torí àgbàdo tí ó bẹ́ kì í ṣe torí àgbàdo tó tú dànù so ẹ̀yin Ọ̀yọ́ ẹ má kíra yín bẹ́ẹ̀ mọ́ Ògbìngbàdo ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé kò wọ́ọ̀kì mọ́ látòní lọ níjọ́ tẹ bá tó pera yín bẹ́ẹ̀ àbùkù àtẹ̀tẹ̀ ló kù ńbẹ̀ gbé àmọ̀ sọ fún pé ìgbàdo ọ̀ràn tẹ́lẹ̀gbìn sẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé ẹ̀kùlé ọ̀já lẹ́gbìn sí àbúrò ọ̀já Ẹlẹ́bú ó sì tú dànù so ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ ìwọ̀n wọ́ọ̀kì kò dẹ̀ gbọ́dọ̀ tú dànù ẹlẹ́kùlé gan lè mọ̀ yájẹ ọ̀rà ń gbé kọ̀ yájẹ àdá ló mú ọkàn bẹ́ẹ̀nbẹ́ kúbẹ̀ dànù ó rún gbogbo ẹ̀ dànù ó bá ń gé gbogbo ẹ̀ ń gèkúgé so pé Ògbìngbàdo ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé òun ẹjọ́ torí Ọlọ́run má jẹ́ kó tẹnu yín jáde mọ́ kò sínú oríkì yín mọ́ Ògbìngbàdo ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé lóòótọ́
ẹlẹ́ẹ̀kúlé sì bẹ́ dànù àbí kì í ṣe ìgbàdo ọ̀ràn gan ìgbàdo tẹ́ fẹ́ ya jẹ nígbà ìṣe pé ẹ fẹ́ fi ṣoògùn ẹ̀yin lẹ sọ́ di ìgbàdo ọ̀ràn bóyá later. Then ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ wípé ńgbà tẹ́ sọ wípé Aláàfin ló ní àṣẹ lẹ́nu Aláàfin gangan ò láṣẹ lẹ́nu. Ọ̀nà méjì ló pín sí. Ọ̀nà àkọ́kọ́ ò ní pé àwọn èèyàn kan òǹpìtàn kárọ́ kíkan sọ wípé kí Aláàfin ó wá sílé Ifẹ̀ kó wá gbadà àṣẹ kó lè bá àláṣẹ lẹ́nu. Lára àwọn ọmọ Ọ̀yọ́ náà sọ bẹ́ẹ̀. Màá pìkì ẹ̀ jáde fún yín fídíò wọn màá pìkì ẹ̀ jáde fún yín. Bàbá tí máa ń ké fatafata tó wà láti máa ń ké fatafata ń jò ní ọ̀sọ́ ikú ọwọ́ olúkúgbó lolúkúgbó fi po olúkúgbó. Mọ̀dí tán fi ń kí Ṣàngó lóòsà tí ibú rẹ̀ sánwọ̀n ìwọ̀n ẹni Ọ̀yọ́ lóòsà tí ibú rẹ̀ sánwọ̀n ìwọ̀n báyìí. Fúnra lára yín náà lẹ́ ń para yín fúnra lára yín náà lẹ́ ń sinra yín fúnra lára yín náà lẹ́sẹ̀ yín yọ ọ́ ta fúnra lára yín náà ni because ẹ̀yin lẹ́ ń create intansọ unknowingly. Yorùbá díta bá ti kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bí la jẹ́ torí pé kórìíra Ọ̀ọ̀ni èèyàn ju ìlọ ẹni ìjọ kan ni ìjọ kan yẹ ìríra mọ́ torí pé Ọ̀ọ̀ni wà lókè torí pé Ọ̀ọ̀ni ń gbayì torí pé Ọ̀ọ̀ni ń gbẹ̀yẹ. Odidi ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n fún Ọ̀ọ̀ni ní standing ovation. Ẹ jẹ́ k'Aláàfin náà lọ bẹ̀ kó náà lọ gba standing ovation. Wọ́n respect Ọ̀ọ̀ni throughout the world. You can work your way towards that too. Yes. Ngbà láwọn ẹgbẹ́ mi tí wọ́n ní rédíò kàkà tí ń fi máa sọ̀rọ̀ láìda kí wọ́n á sọ pé àbẹ́ẹ̀rí Oríyọmí Hamzat àbẹ́ẹ̀rí kinní kan whoever tó bá sọ̀rọ̀ Oríyọmí lọ́dọ̀ mi tí mo máa sọ fún ọ ni pé whatever tó Oríyọmí bá ní lónìí ó deserve ẹ̀ he has worked for it he suffer for it. So instead tí ń fi máa bá àwọn bàjẹ́ lẹ́yìn àbẹ́ẹ̀rí nǹkan àbẹ́ẹ̀ṣe gbá no èmi náà tààbù nínú dream ẹgbà ó wù èmi náà láti lè èmi náà fẹ́ ní rédíò so that is it. Irú owó tèèyàn máa ń jẹ nìyẹn ní ṣe pé káwọn gbìyànjú láti fẹ́ tó wà lókè wálẹ̀ ìwọ náà ò lè gòkè ẹni tó ṣe báyìí tó ní kọ́mọlà kejì ọmọ kọjá náà ní kó lójú kan ní ti ń sọ̀yọ́ nu ẹ fẹ́ kẹ́lòmí ọ̀kọjá lára yín ẹ̀yin náà wá kó lójú kan ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ra mùsùà nínú bá àfáà kan lọ́jáde ńjọ́ ní tó ní ká dárúkọ olówó tí ń bẹ lọ́yọ̀ọ́ tó lè bọ́ọ̀yàn tàbí tó lè ṣèyàn 100 lóore ká dárúkọ àwọn èèyàn tó lè ṣèyàn 100 lóore tàbí tán nílé iṣẹ́ tán lè gbàyàn 100 sí lọ́yọ̀ọ́ ó ní kò sí. So ẹ̀yin tẹ́ ẹ̀ lè lọ sílé Ifẹ̀ láti lọ gba idà àṣẹ ẹ̀ ń lọ sí Ìlọrin láti lọ gba àṣẹ lẹ́nu emir ó wà very very unfortunate. Ńjọ́ t'Aláàfin lọ sí Ìlọrin torí èkí emir àkọ́kọ́ ni pé emir ò dìde láti welcome ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí ceremony kankan láti welcome ẹ̀ like ọjọ́ t'Aláàfin ń bọ̀ lówùúkúta bí ìrìn gbogbo ẹ̀ mo sáwà ń bi tó wúkúta more than 3 hours la fi expect Aláàfin ọba tí ń bẹ lówùúkúta lé 50 tí kábíyèsí olówùúkúta ọba Adékúnlé Oyèlúdé Màkàmà Tẹ́gbòsùn the third kábíyèsí kádé ọpẹ́ lórí ẹni yìí ní ẹni tẹ́ngbà kọ̀ọ̀kan tí kábíyèsí ti invite pé kán wá bá wọn welcome Aláàfin ó wà very very memorable historical and cultural. Wọ́n ti má gbòdání tí wọ́n pa sílẹ̀ tí Aláàfin ó tẹ̀jẹ̀ rẹ̀ wọlé. Is there anything historical than that? Gbogbo àwọn ọba yẹn ti wá tò sẹ́nu ọ̀nà láti welcome Aláàfin. Kò sírú àpọ́nlé bẹ́ẹ̀ nílọrin. Aláàfin kọ́kọ́ fẹ́ takú sínú mọ́tò kò fẹ́ bọ́ọ̀lẹ̀. Ìkànnú àwọn bọ́ìsì emir lọ sọ fún ọgbẹ́ ẹjẹ́já lọ. Emir àwọ̀ ọ̀mọ̀ ní dìde kó ń bẹ̀ hùn. Àbẹ́rò pé yóò ọmọ ṣe sùsù rárá a lọ bá nu pálásì ni o ṣe lóògùn jókòó kalẹ̀ bí ẹni akànlére tí ń wò wọ́n lẹ́nu tí ń wò wọ́n nímú tí ń wò wọ́n bá ṣe parí dàrídà. Aláàfin yà lọ́dọ̀ rẹ̀ lórí àga tó jókòó sí bàbá ń bàbá ẹni ọlọ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn kò mọ reason tán fi wá kò mọ purpose tán fi wá ọkàn mọ̀ pọ́n sọ pé àwọn ń bọ̀ ni. No ceremony, no program, no ritual, no anything. Kò sí nǹkan kan tó rọ̀ mọ́ àṣà àti ìṣe káàró òjìrè ń bẹ̀. The whole Ọ̀yọ́ tí wọ́n lé èdè àwọn là ń sọ, aṣọ àwọn là ń wọ̀, oúnjẹ àwọn là ń jẹ, ìṣó àwọn là ń ṣó, ìgbọ̀nsẹ̀ àwọn là ń yà, ìtọ̀ àwọn là ń tọ̀.
ìtọ́ àwọn ní bẹ lẹ́nu wa kódà àwọn lójú àwọn la fi ríran ẹ wá lọ forí balẹ̀ fún emir kò sí nǹkan tó wà historical tẹ́ mú bọ̀ ń bẹ̀ èèyàn máa wá kí Ọ̀ọ̀ni nílé Ifẹ̀ Ọ̀ọ̀ni á gbé kí lórúkọ àwọn ṣé artifact náà ń pè é àbí kí ni artwork tó sọ̀rọ̀ tó nítumọ̀ wọ́n gbélé anybody tó bá wọ́n gbé láwọn èèyàn pàtàkì tó bá wá bíi president Ghana tán fi joyè wọ́n gbé fún kábíyèsí Ọ̀ọ̀ni ṣàlàyé nǹkan tó wà nínú ẹ̀ fún wọ́n gbé fólúbàdàn náà ibi tó jẹ́ pàtàkì nínú ilé wọn ni wọ́n lọ gbé sí ó wà historical jojúmọ́ náà máa sọ jojúmọ́ náà máa sọ̀rọ̀ nípa ẹ̀ táwọn tí wọ́n fún ní kinní yìí ó fi jọ́ lọ ń pè wọ́n fún kí lorúkọ bá Wọrí yìí wọ́n fọ́ bá Wọrí wọ́n fọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá tán wá ní kábíyèsí ń fún kí lẹ gbàbọ̀ láti.